understand. We are raising something 5B. Like who to rush snacks for Mogoni also. Oh, ọkùnrin ò ṣe trust. Boyfriend ẹ lè ní girlfriend bí márùn-ún yàtọ̀ sí wọn nìkan. So má wá pẹ̀lú you gave me STI, you ṣe kíkan. Ọkùnrin tí mò ń wò yẹn, chronic cheater ló máa jẹ́ nínú marriage. Àṣé gbogbo pé bọ̀bọ̀ yẹn wá náà ìdàtàjọ wà yẹn. Ó wá fún mi ṣe snacks níbí ni. Heartbeat. Ṣẹ́ni tó gbé gbogbo ilé ayé ẹ̀ lé lórí náà kan ló tún pa ẹlẹ́kùn yìí. Sọ ẹ̀dùn lójú ara ẹ̀ méjèèjì ń sìn. Ẹ fi ìpín ilẹ̀ smart jọ àbí. Ṣó mọ̀ pé gbogbo ilé ìbá ti máa ṣẹlẹ̀. Auntie, shock on you. Yeah. Can we start staying with Daddy as one big family? Jola, can you come outside, please? It's very key that I see you. Or can I come inside? It's very important. For what? Auntie, ma binu ore mi pẹ̀lú ẹ̀yin kokan yan. Wo ìwọ ló mọ̀, tí bá fún ẹ STI, mo fún ẹ náà nìyẹn. Máa rojọ́ kiri, idiot. Sẹ́ni tó lè gba kàtà lọ́wọ́ Akiti, kò sẹ́ni tó lè gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Mo lọ sílé tẹ̀ sọ fún mi, ta ló ń jẹ́ síkú sẹ́yìn tó gbà? Tó fẹ́ dálé yín rú. Ọmọ Ọlọ́run lè mi ò ń trip fún èṣù, tẹ́ṣù bá ní pákéjì Maria àmì Jésù. Sẹ́ni tí bá ké sí kájí ní pòso, tó bá kí àgbo tí mò ń sọ yìí, àgbo gírí mọ́sà. Tó bá kàn ó tí ń bá gbé débi tẹ́ bá kàn ọ̀rá sí díẹ̀ bẹ́ẹ̀ báyìí, ìjọ mẹ́ta ẹ̀ máa sọ gbogbo kí inú ilé ni. Òórùn ni ọ̀gbà gbogbo àkókò yìí. Mo ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ kó dẹ̀ kúrò wájú mi, ó ń fi mí rìn káàkiri inú ilé. Akim, kí ló fẹ́ kí n sọ? Kí ló fẹ́ gbọ́? Nǹkan tí mo fẹ́ gbọ́ ni pé báwo ló ṣe máa lóyún tó sọ fún mi pé o lóyún. Ẹjọ́ ibo ni kí wọ́n ti bẹ̀rẹ̀? No, tell me, ibo ni kí wọ́n ti bẹ̀rẹ̀? No, sister mi, nǹkan tẹ́mi máa sọ fún yín ni pé kẹ́rù dáadáa o. Think about it very well. Wọ́n lè sọ ní dúró fún mi, ta ló máa sọ ní dúró fún mi. Arẹ́sẹ̀ ti ro ní dúró rẹ, sórí rẹ burú ni. Ẹ má yẹ kẹsẹ̀ ìròyìn ẹ̀rọ jù. Má fi nǹkan sí ọ. Ọ̀gá. Títí mo mú yẹn ti tán. Tí ẹ sílẹ̀ bíi ti báwo? Ó ti rẹ̀ mí. Ó ti rẹ̀ bíi ti báwo? Wọ́n tọrọ àbùkù lọ́wọ́ rẹ̀, sórí lọ́wọ́ mi. Mo ti fẹ́ joyè nídìí mú. Ọ̀tún bàtà yẹn ṣe mo sì fẹ́ jẹ. Tó ti gbọ́. Ẹ fẹ́ joyè ẹni táyé ń ṣe. Gómìnà mẹ́jọ. Àbábí ti ṣe ìyá ọlọ́mọdé àràbù. Èyí ń fàyà, eléyìí náà fàyà. Ó lọ fà ó. Àwùjọ yá wa méjèèjì náà. It will be a pure wickedness. Tẹ́ bá fi bọ̀dá yẹn sílẹ̀. Irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo ló sọ yẹn? Ẹjọ́ tó ti mọ̀ mí, àbáyé bá cheated on you. Ṣé wọ́n kùnrin bí pẹ̀lú mi? Irú ìwàkiwà wo náà ìwọ náà wà ń wù yẹn? Tó o ṣe lóyún tó lè sọ fọ́kọ ẹ̀ pọ̀ lóyún. Torí kò yé mi. Kí ni ẹ̀ lọ́wọ́ fún mi? Wo ọmọbìnrin yìí, ṣó fẹ́ yà mí ní wèrè ni?
What are you doing? What am I doing? I'm relaxing. You relaxing where? You be relaxation center. No, ṣé ìgbà tó délé mi orí tọkọ Bamidele relaxation center síwájú ta. Tó fi relax. Ọ̀gá dìde. Time up. Time up as in how? Time up. Wá dùn kí ló tún ṣe? Ẹ̀yin ọkùnrin dé o. Why are you chasing me like a dog? She got to promise me ni. You said you love me. We are going to spend the rest of our life together. How you go? He said you love me. He said we are going to spend the rest of whose life? Who? Life who at the time? If you life a place but you. But you dare my love about you. Because maybe she why I'm a sweet boy and I've given you the sweetness that I can offer. So it is time for you to stand up and move. Don't you think that ṣebí tó bá ti jẹ kan tó wà dẹ̀ dárí dèwé ó ti jẹ tó fẹ́ jẹ lára why are you still here? Dídé kó máa lọ ọ̀gá ọ̀yà dídé get out ó ti irritate mi báyìí I love you. He said you love me. So you didn't read my lips when I was telling you that I love you. I love you means I wanted to help you. I wanted to laugh mo dẹ̀ ti la kí ló tún kù kí la fẹ́ máa fi gbogbo yòókù ṣe. Díẹ̀ tó ń kún ní ìkọ̀nà ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ bí. Ọ̀gá Tanko, get out. Kí ni nǹkan náà? Kí ni tí mo ti lápá? Ọ̀gá get out jàre. He gagged me out. I left you. Locked up. Ṣé mi lóore? Pamílẹ́rìn. Ṣé mi lóore? Pamílẹ́rìn. I don't like it. Mi ò like it. Mo dẹ̀ ń pè yín látẹ̀kọ́ dẹ̀ ń jẹ́ kí n máa sáré ẹ̀ẹ́dẹ̀ dúró dè mí. You don't like it. Oh, like it. Ó dára dúró síbẹ̀ yẹn látẹ̀kọ́ akọ̀wà lórí ìdúró títí ó dẹ̀ kí bí ìbọn ló lọ. Okay, mo lọ ṣèké ni. Ṣòkò ní kò lọ ṣèké. Ó ṣe wá dá wa dúró. Tó ti mọ pa ní revision tá fẹ́ lọ fún. Ẹ wo bẹ ṣe ń sọ̀rọ̀ bíi pé ẹ̀yin gangan lẹ dọ́rọ̀ revision ilẹ̀ ṣe bẹ́ẹ̀ mi mo suggest ẹ pé ká lọ fún revision ẹ dẹ̀ wá ṣe kàrámù mo lọ ṣèké ni Bíọ́dún àti Tóyìn wọ́n ń jà nítorí Bamidele. Bamidele o. Bamidele kan náà of course. Ṣé Tóyìn fẹ́ sọ fún òun mọ Bamidele ni? Ó sú mi o wo Bíọ́dún ó ká Tóyìn àti Bamidele tí wọ́n nínú mọ́tò. Irọ́ ni. Ní ọ̀tọ̀ ni o ọ̀tọ̀ ni. So torí gist yẹn ló ṣe wá dá wa dúró àbí. Ṣé nígbà tí mo sọ rẹ̀ inú òrìpó ní wait ìwọ òrìpó èrè àtúnjẹ báyìí ìwọ náà ṣe òrìpó ní wait. A girl of Africa. Ìyẹn èmi náà. Ẹ ti gbà wọ́ọ̀dù. Ẹ jẹ́ tó yẹ kẹ́ dúpẹ́ lọ́dún pé mo wá fún yín gist. Pẹ̀lẹ́. Ṣá let's go. Tó bá rí bó ṣe ń ṣe. Bọ̀bọ́ ìjáde náà dúró dé ní ọmọ amúra bí obìnrin nìyẹn. Kí lè wà ó lọ lecture ni. See, I no wan go. I no dey go. Yeah, because my instinct is telling me that man no go come. So, wetin be the point of going? Nothing wey I wan go do for there. Ní sùúrù. Ìgbà wo ló wá di arínúròde olùmọ̀ràn kan tó fi mọ̀ pé lecturer ò ní wá sí school? See, it's not a matter of arínúròde. You know, I have a very strong instinct. My instinct, they always tell me stuff. So, mo ṣe ń wò, that man yẹn ò ní wá. You feel better, the man no fit come. Boy, lọ dress up there, man. Èmi ò lọ say, I no fit go say. The man no go come, so what's the point? Kí ni nǹkan tó ń sọ? Oh, I go just stay house. Ó mọ̀ kan. Mo dẹ̀ tó bá ti ń ṣe báyìí mo ti mọ̀ nǹkan tó ń bá bọ̀. Ó lọ́mọ kan tó ń wá ẹbọ nínú ilé. Torí ẹ̀ ló jẹ́ kó máa wá excuse kiri. Yeah, it good make your party dey sabi you don't catch me. You don't catch me. O ti mú mi. For real. Vamoski. O ti tó stop ẹ kí ni. Vamolala. See, for real ká má parọ́. I have one kele wey dey find me come today. Okay. And ṣòro mo tí mo ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Ṣé ló máa dàbí pé kó mú swallow báyìí kó dẹ̀ máa fi kan skin ẹ̀ kó dẹ̀ máa jẹ direct. Ṣé ní tó tí mo rọ́mọ yìí kò ṣe mí rí
mo kàn rí báyìí ṣòkòtò mi ga báyìí gbé lọ́wọ́ kan irú ẹ̀ ṣe mí rí o èmi tó gbé at least bá wà pẹ̀lú ọmọ akọ́kọ́ máa ṣe dé bí mo yẹ fojú kan báyìí gbé mo ní láti máa ṣe báyìí ni pé babe how far how you doing are you fine are you good mo fi pass ọ̀rọ̀ tán nǹkan sọ kí ló ṣe mo ní swag ní bá a ṣe ń ṣe US ni you see ọmọ ìfà sórí díẹ̀ tí n bá mu ok glass ilé mi nílé òbí but tí n bá mu ṣé tí n bá fún un ní ẹ̀yìn yẹn bó ṣe máa rí no ó jù báyìí lọ bó ṣe máa rí máa ń sẹ́ ṣé wàá mọ nǹkan tó fẹ́ wàá ń dùn lọ́rọ̀ ni pé ẹ̀gbọ́n kí ló dé tó ń hide o sọ pé kò ń ṣọmọ tí mo mọ̀ ṣá. mọ kẹ ẹ rí àti you know all I know is ṣọ́ra àti ìwà àti tún jí mi ò lè fi hàn ẹ̀yin méjèèjì yet I will reveal that babe to you guys yet. ṣùgbọ́n nígbà tí bá ṣe tán tí mo jẹ́ iṣẹ́ tí Olúwa rán mi lára ọmọ yẹn tán máa jẹ́ kẹ́ mọ̀. bàmọ́ làlà mi ní jẹ́ kó dá mi dúró ó ti yẹ mo ti ń lọ. lọ ìwọ lọ gba lecture school jẹ́ kí mi fọmọ lecture bí same thing ni òkè òkúrò kúrò ilé bàbá ọmọ ló lọ mú. Bamidele. Mọ́mì. Èwo wà ní mọ́mì ṣé mi mo bí ẹ ni? Àì má bẹ̀rẹ̀ mi ìwọ ẹgbẹ́ ni. Mo ń jáde so mo ní láti sáré wá káṣọ yẹn kí n lè ayọ̀ ní lókè. Bamidele mi kọ́ mo bí ẹ. Ẹ̀yin kọ́ lẹ bí mi lóòótọ́ lẹ sọ ìyá normal biological mother. Ó dẹ̀ ṣe mọ̀ pé society gbàgbọ́ pé ojú kan ló ń bímọ. Ìgbà ojú ló ń wò. Ṣé wàá rí gbogbo ojú tó bá wò yẹn náà? Ìyá ni ìyá ó máa jẹ. Ṣọ́rọ̀ mi yìí. Tó bá jọ́kùnrin náà bàbá ni bàbá máa jẹ. Bẹ́ẹ̀ ni dẹ̀ ṣe wà bí tẹ jẹ́ lálẹ́ fún mi. Ìyá lẹ jẹ́ sí mi sọ̀rọ̀. Bamidele, ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi ni. So ojú mọ́mì ló fi ń wò mí. Bamidele mi ìdàgbà, ọmọdé ni mí. Torí bàbá yìí tí mo fẹ́ òun ló sọ mí dàgbò kò rí mi ká dáadáa. Gbogbo ẹ̀rọ mi kò wá lé gbogbo ẹ̀ ó kò yí mọ́ mi lára. Ṣé gbogbo nǹkan tó máa ń ṣe fún wọn sísí yẹn tí máa ń gbọ́ wọ́n ṣe fi mi nù kára mi kó tutù kára mi kó nà. Ṣé bàbá yìí kò jẹ́ kára mi nà òun ló sọ mí dàgbò mi ìdàgbà. Wọ́n kò rí mi ká dáadáa kò rí mi mú dáadáa bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀rọ mi ó kò lé síbẹ̀ Bamidele wò mí ṣe. In fact voice mi loud a ní níbo lẹ́gbẹ̀ẹ́ nǹkan tẹ̀ ń sọ yìí ó ju ọjọ́ orí mi lọ inú ilé tá à ń gbé Dre wà ń bẹ̀ náà BJ wà ń bẹ̀ àwọn yẹn ju èmi lọ èjì tí wọ́n lè sùn wọ́n ti ní díẹ̀ so àwọn yẹn ló yẹ kẹ́ communicate pẹ̀lú beside mi tẹ̀ rò pé nǹkan tẹ̀ nídìí gan nìyẹn gan ní tẹ̀ nídìí ní massage spa wà káàkiri ní Èkó tẹ̀ lè book money mo lè bá yín I can even pay for you tí màá sanwó tẹ̀ máa lọ tẹ̀ máa bá yín book ẹ̀ wọ́n ẹ̀dọ́ máa lọ ṣe fine massage gbogbo ayé tí ò nà tó kákò yẹn ọwọ́ kan á nà á over nà gan ọ̀rọ̀ àwọn ọmọ tẹ̀ ń sọ pé àjọ ṣe out to ṣe ajá àsìn làwa méjèèjì ewúro sí dẹ̀ ni àwa méjèèjì làmọ́ra wálé àti gbọ́ ọmọ ìhà. Bamidele orí tèmi náà fi ṣòwe òun ló wà mẹ́ mo tẹ̀ wá gbà pé mo jù ẹ lọ but age is just calendar. ẹgbẹ́ fáwọn drink ẹgbẹ́ fáwọn méjì mẹ́jọ kan èmi ò ní lè ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ lọ sí spa ẹ jẹ́ kan ṣe massage fún yín landlady mi lè jẹ́ kò síbi tó ti ń ṣe irú ẹ kò ṣe máa gbọ́ létí ó korò mọ́ mi ẹ ṣe gan máa tún later máa ṣe máa God bless you for your help. Ọmọ ló ń nà báyìí kí wíwí kó ká mú mi ara mi àtútù ó dà pé mi ò ní lè gbélé yìí mọ́ra mọ́ o máa yà sọ fún bàbá yìí kó bá mi fún níwèé kó lè jáde gbogbo etí èèyàn kò ń gbọ́ ìṣọ àwùṣì yìí ṣàwùṣì ò àmùṣù. ọjọ́ tí mò ń sọ yìí Ọlọ́run ló yọ mí ìṣòro ò bá pàdé dá mo bá lájà I'm telling you the truth because I just tried my best and you know me now I'm a bad boy you know they carry you out. I trust you. Lálẹ́ ẹ̀rọ. Ẹ̀wà. Anyways, Bamidele, Nisuru, me the love when next am I seeing you? Ó dẹ̀ ti dáyà já mi bó ṣe ń sọ. Kí ló ń ṣe é náà? Why do you like to stress me? Why? I already told you.
Anytime tí màá ti need it, I'll call you. Ṣé bí mi máa ń pè ẹ́? Bamidele, kí ló mean? Okay, so kí n máa dúró tó ń bá kàn mí àbí? Òkè lè ní sùúrù. Ìgbà wo ni kíní ọ̀hún fi máa ń yé sìn tó tún máa yí kan ẹ̀? Bamidele. Don't worry. Fi mí lẹ̀ jọ̀ọ́, fi mí lẹ̀. Go away, mo ṣáà ti gbọ́. Mama, expect call ẹ. Of course, I'll call you. Could I look trust me? I know you love it and you can't wait to have it again. I can't. I am a sweet boy. Yeah. Be a gentleman. Oh, of course, I'll do that. In fact, I'm supposed to drop you, but money appointments are very important. Ó ti ẹ̀dá. Ó dábàá bí mo ṣe bá yín Daddy Ṣọlá. Mo ti ń bá yín sọ̀rọ̀ lórí bọ̀bọ̀ Bamidele yẹn. Ṣé bí bíbá yín lẹ́wà tí Bamidele tún gbé ọmọ kan kọjá ń sìn? Ẹ lánú lè síbi ẹ̀wà ń bíbá yìí. Ẹ lè dá dúró kẹ́ bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí landlord. Mo dẹ̀ ti sọ fún yín pé kejì ká fún ọmọkùnrin yìí níwèé. Pé kó jáde kúrò lẹ́yìn kó má kó bá wa. Ohun nìkan náà ni. Abẹ́ dúdú lẹ́nu. Pupa lọ́la, èèyàn kúkúrú lọ́la, èèyàn gúngùn lọ́la. Gbogbo àwọn èèyàn ló máa ń dé. Kódà gún mọ́. Kókó pàlàpàlà sọ. Kí n ti tiẹ̀ lórí ọmọ ọlọ́mọ tó ń ṣọ́ ọmọ ọlọ́mọ káàkiri. Oye yẹlẹ dèjé oye kí ní kan gbọmọ kẹ kí n ti tiẹ̀ ṣé kò sanwó lé fún wa ni ṣé kò sanwó lẹ́ni èyí tó bá wù ló lè gbé ayé ti change ayé ti yàtọ̀ àbọ̀ ní interest ni because ayé ti yàtọ̀ ayé gbà kan ní olólùfẹ́ mi ọ̀wọ́n pàtàkì ọ̀rọ̀ mi sí ọ nísìnyí tó can you give me your number telephone number ó yẹ tó igi ní kan báyìí èdè ti parí ni pápápákó ìwọ dẹ̀ ni mo mọ tó ń ṣe ẹ́ ṣó tán ẹ̀ríṣẹ́ obìnrin lọ́tọ̀ obìnrin o obìnrin lọ tóbìnrin táwọn ọmọ ẹ bá wà nílé báyìí tó bá ń tí ọmọ tó bá ń kó ọmọ adé máa bù mọ́ṣọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa bù mọ́ṣọ́ ìwọ́dẹ ni ọ̀lẹ́ burúkú ni ẹ̀ aṣọ ìbámu ti darúgbó ẹ̀ darúgbó báyìí kòlògó báyìí lára ọ̀tá lé wo jẹ́ sọ kí n lọ fún ẹ jẹ́ sọ fún ẹ jẹ́ kó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin fún ẹ má ṣọ́ àwọn ọmọ ọlọ́mọ mọ́ o má ṣọ́ ọmọ o jọ máa jáyé wọn àsìkò táwa jáyé orí ẹ lọ ni. Ó rí pé mo rẹ́rìn ẹ̀rín yìí dẹ̀ ń pa mí Yorùbá sọ pé ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ ẹ kú sọ pé kó fún yín lẹ́yìn kan náà wọ́n tó ń gbé kiri ṣẹ́bi tó bá ṣẹlẹ̀ tán. Kó fún mi lẹ́yìn kan náà wọ́n á mọ̀ pé mi ò dá ìwọ ló yọlẹ̀ tí bá gbọ́ kúrú ta kúrú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ èmi ló ń pè bẹ́ẹ̀ ṣé ìwọ. tó bá ṣẹlẹ̀ tán ẹ pè mí ní dáhùn. ilọ̀ lérí ayé mu obìnrin má lọ má bá múdù mi jẹ́ ọtí national lọ́wọ́ má bá múdù mi jẹ́. ṣebí owó lẹ́yìn mọ̀ kó o ti bá ti kówó lé wá ó ti tán. Ó ṣáà nà ń bẹ̀. Ṣòbí don dey ó ti pẹ́ jù náà. Mi ò tiẹ̀ bínú náà because babe ẹ tó máa ń pariwo láti jọjọ́ yẹn òní I wan use my 2 eyes see am. Mo gbọ́dọ̀ rí because o ti hype babe yẹn o talk everyday babe mi o babe ní nǹkan tó yẹ ká jù jẹ́ rí lónìí. It's so beautiful. Okay. Yeah, but if I was certain with me and say I just want to same page to introduce it. Oh God. At least go to funny enough for you to completely go to work. I know they dege I know they post ìgbà tó bá dé màmá yọ gbogbo fọ́ọ̀tì ara ọmọ yẹn fún ẹ bó lílẹ̀ kí n rí iná. Baby tèmi á ní fault. Má ti vex ló dé náà. Juwọ́n. Yeah, I don't know. I don't know. Ó yẹ kó wà bí na mo sọ pé mo fẹ́ introduce girlfriend mi so náà. I don't know. Èmi náà know. Àjọ náà ni. Ó lè má sí nǹkan pọ̀ sí. Ọmọ ògbójú wọn ò really take ọ̀rọ̀ òwe serious bẹ́ẹ̀. I think it's just here for the certificate. So I don't know. Tó bá ju wọn bá padà di rokobọ́dún dé lọ́la, I wouldn't be surprised. Ó dẹ̀ kó máa ń bá sọ̀rọ̀ kò gbọ́ ìgbé mi náà ṣe máa ń bá sọ̀rọ̀ tí wọ́n náà. Lórí kíni ẹ̀ o? Ṣé torí kíní kankan ni ọ̀gá èmi ṣáà máa ń fojú sí ìwé mi kókó nìyẹn. So I'm worried that you take me seriously. Hey babe. Hi. Hey baby. Hello. How are you? Wow, I'm fine. Hi. Hello, I'm Bamidele. I'm Olamide. Nice to meet you. You look so beautiful. Oh, thank you. Look at you. Very beautiful. I'm going to just get friend. You said, if I want more, let's do it. Kí ló bá gbé wa? Kí ni mo ṣe tí mo ti gbélé tí mo gorí ẹ? I'm just complimenting her, the beauty. I like shit. Tí wàá fi kú, máa kí gorí ẹ̀ àti girlfriend mi, máa kọjọ wà ní ọ̀rọ̀ kan mọ́. Lọ́rọ̀ òṣìwò nìyẹn, girlfriend mi gorí ẹ̀. What? I'm just, was I not just It's okay, ó ti tó, máa kí ló bí mi.
O ti submit it for the best submit. Yes, mo ti submit ẹ fún ọ. Check out my log. Okay. So she fẹ́ tẹ̀lé wa. Okay. So báwo? Okay. Mommy. Ti rà láti. Báwo? Fine. So, ìlọ ti yá nìyẹn báyìí. Kí ló tún kọ́? Èmi ti fẹ́ máa lọ school padà. Dá my dear. I will miss you though, but I miss have you to too. go. Àbí kí la fẹ́ ṣe? Ìgbà díẹ̀ náà ló kù. Yes. Èyí tó kù sí kò tó èyí tó ti ń lò tẹ́lẹ̀. Àbí náà. Yes. Ọlọ́run á dẹ̀ bá mi sọ ẹ̀. Bámidélé, má gbàgbé gbogbo nǹkan tí mo bá ẹ sọ. Ṣùgbọ́n mi, mo fẹ́ kó mú lòjọ́ nítorí Ọlọ́run. Sọ̀rọ̀ mi yí ẹ. Jọ̀ọ́, Ọlọ́run á bá mi sọ ẹ̀. Má rìn lóru. Ní gbogbo ìgbà mo fẹ́ kó máa rántí ọmọ ẹni tí wọ́n ṣe. Ṣùgbọ́n mi, ojú mẹ́kọ̀ọ́ ẹ o. Má dẹ̀ gbàgbé nǹkan tí mo sọ. First class ni mo fẹ́ o. So mo kí n máa ń tẹnu mọ́ fún ẹ. Tó bá jẹ́ second class mo rí kí n gbé padà. O lè gbé yẹn wá bá mi. Màá ti try best. I will make you proud, trust me. You know I love you and I will always do something that will make you happy. But then mommy ẹ ti wo fíìmù gan. Báwo ni fíìmù yẹn ti máa ń ṣe náà lè gbé sí. Àbí exactly bẹ́ẹ̀ lè jẹ́. Láàbẹ̀ ṣe. Dá my dear. Ẹ jẹ́ wá máa lọ. Pẹ̀lú my dear. Mommy, mo fẹ́ sọ nǹkan fún yín. Ẹgbẹ́ tí ṣé mo rówó kí n fi kó sí mọ́tò. Bàtọ́ tí ń sọ pé mo fẹ́ sàn kankan mo ti mọ nǹkan tó fẹ́ sọ. Owó iná ni. Ládùúgbò owó tí mo ti fún Bámidélé mi ló kàn mọ́. Ẹ̀dẹ̀ máa pòó ládùúrú àṣẹ mo tàbí sọ̀bù láti ilé ìṣọ̀gbà ṣe research for exams. Ẹ ṣé, ẹ wá máa lọ. Ẹ wá máa lọ. Ẹ tẹ̀lé fún mi lọ́lọ́ kí n fi kó sí mọ́tò. Ẹ ti gbọ̀n mí gbé, ẹ wá máa lọ. Àtọwọ́ mọ́tò àti gbogbo ẹ̀ ni mo ti fún ẹ. Owó tó máa fi repo sí mọ́tò gbogbo ẹ̀ ni mo ti sẹ́ndì sí ẹ. Ẹ ṣé. Ibi tí gbogbo yẹn bá tán sí wọ́n máa pè é. Ẹ̀kọ́ lè tán kankan. Ọlọ́run máa pè é. Ó dá ọkọ mi. Ó dá ọkọ mi. Love you, mommy. Love you too, my baby. Ó dá bọ̀. Ọlọ́run á bá mi ṣọ́ ẹ. Ṣé ti ẹ̀rọ mo Bámidélé? Kò mọ̀jọ́ owó lọ ládùúgbò tó gbà tó mọ̀ wí pọ̀ mọ́. Báwo ni ṣe? Mo wà okay. Ìwọ ńkọ́? Èmi náà wà okay. Mo ń jáde lọ. No. Ṣáà rí pé wọn náà mo wá rí. Okay. Yeah. Bámidélé. Yeah. What is the problem? Mo ń pè ẹ́, mo ń message ẹ, o ò respond sí kankan. Kí ló ṣẹlẹ̀? Ṣadé má bínú. For real, to be sincere, ọ̀rọ̀ ló sọ òótọ́ dẹ̀ ni. But mo busy ni. These days I have been so busy. Bámidélé. Busy. Nǹkan tó ń sọ náà nìyẹn. I mean, kí ló dé? Okay, the other time tí mo wá sí ìbàyí tó ẹ pé last time tá ríra nìyẹn. Mo kúrò lọ́dọ̀ ẹ̀, mo délé, ó tiẹ̀ lè pè kó obìnrin pé okay, ṣé mo délé láyọ̀ o, ṣé mo wà okay o. Mo tún mọ̀ pé okay, let me put the call through. I called you several times to tell you pé okay, mo ti délé láyọ̀ o, ó gbé call mi. Kí ló ṣẹlẹ̀? I have been having lectures back to back. And that's why you've not been seeing me all this while. Nǹkan tí ó jẹ́ kó rí mi, ṣó rí mi ni. Even right now, see, ó rí pé mo fẹ́ máa lọ pàdé. Bámidélé, má fi inú mi mo mọ̀ jẹ́ o. Don't even go there with me. Don't patronize me at all. Kí ló mean? You've been having lectures. Sọ fún mi pé kí n gbé àwọn other girls jáde. You've been going out, you've been having fun with other girls. You don't pick my calls. Ó kàn fi mí sílẹ̀ ní ọkàn neglect mi ni. Kí ló ṣẹlẹ̀ gan? Ṣadé, kí ló máa ń ṣẹ̀yìn obìnrin tẹ́ kí n rú àròjinlẹ̀ náà? Ṣadé, ṣé okay, the fact mo rí mi pẹ̀lú àwọn obìnrin mi ń sìn, does that automatically mean pé mo ń flex pẹ̀lú wọn ni? No now, àwọn tá a jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ nìyẹn. We are studying together. Okay. Wọ́n kọ́ mi, èmi náà kọ́ wọn, à ń kọ́ra wa. Really? Yeah, kí ló tó ronú débẹ̀ yẹn? Ṣé yẹn ló mean pé kó má return calls mi, kó má reply messages mi? Bámidélé, má sọ pé kí n má bínú. Má sọ pé kí n má bínú, kó dá now. You're not being fair to me. Kó dá. It's not nice. Ẹ̀yàn máa pè é títí mo ti miss ẹ. Ṣadé, stop. Stop that nonsense that you're doing. Cut that crap. Kí ló ṣe? Why are you feeling entitled to me? Kí ló ṣe? Who do you think you are? Oh, wait, am I your boyfriend? Am I your boy? No, I'm asking you, answer my question. Am I your boyfriend? Huh? Bámidélé, hold on. Me understand what I'm saying. Tí o bá ti yé wàá lo dictionary tó wà nínú 36 ẹ wàá fi fún ní mínì tó nítumọ̀ dáadáa ni. Because I am not your boyfriend and I will never be. Kí ló ṣe now? Bámidélé, ní sùúrù o. I mean,
We've been dating for the past 2 months. Bamidele, 2 months. You've been taking me out, we've been having fun, we've been doing all sort of things. I mean, you know what I'm talking about. And here you are asking me if you are my boyfriend, Bamidele. Kí ló mean? So what have I been doing with you? What have we been doing together? Shade. What? Surely gbogbo tó ń sọ tó mú látẹ̀yìn yẹn, having fun, doing stuff together. Ó tiẹ̀ ṣe gbìyànjú. Because we've not even been having fun. Talk less of dating. Me? Dating you or you dating me or we're dating each other. Kí ló ń ṣe ẹ́ náà? Tó bá rí èèyàn sọ fún ẹ, ó ṣe mú ọ̀rọ̀ ẹ kó sọ sọ́wọ́ kó gbóhùn ẹ̀. Ó rí bó ṣe ń rùn tó. Kí ni problem ẹ náà? Because I don't even understand what you mean by èmi àti ẹ jọ ń date. Bàjọ́, mo rí náà. Don't worry. Okay. For your information, we were never dating. I will never date you. You are not in any way close to my standard. Womi now. Why now? Womi. This is my rough. Abi, and this is your best. Rough me. Or to fresh the best alone. Right? Womi now. Black, tall, handsome, and I'm even rich. One of my phone. Smallest one. Torí pé mo kọjú ló jẹ́ sáré mú ilé ìgbóhùn jáde. Bó ṣe wá kéré tó yìí, ó máa ra ẹ́. Ara generation kìíní kejì kẹta tó wà before you. That's to tell you how rich I am. O wá sọ pé o date mi o. Àdéhùn mo rán ẹ lọ́wọ́ ni o tó bá mọ́ o. Àwọn ó ti ẹ̀ tún sọ 2 months. Tí mo bá ń charge fún yẹ help tí mo ń ṣe fún ìrànlọ́wọ́ tí mo ń ṣe fún ẹ ò dẹ̀ sọ collateral ìkà gan ni ẹ̀ ń ṣèyàn. Bamidele. Oh, ìkà ni you are so wicked. Bamidele. But you made promises to me. That I'll be helping you to reach this place. And I did. For all 2 months. See, my charge goes over it. Bamidele. Àwọn boys TikTok yìí ṣá. Gbogbo ẹ̀ náà torí rose àti ice cream. Will you just call him to know ibi tó bá dé? Because I've been here since, and in fact ọ̀pọ̀lọpọ̀ pé mi gan máa mọ̀ ibi tí key máa ń wà, because èmi ò ṣe máa wá bí báyìí. Mo ṣe máa ń wà máa ṣeré tèmi jẹ́jẹ́jẹ́jẹ́ lélẹ̀ so. Actually mo ti chat Olóhùn ní pẹ́ dé. Okay. Yeah. All right, makes sense. Thank you. And báwo dẹ̀ ni everything? Well, first, show my drink. Nah, I'm good. Why? I'm fine. No, you can't be fine. You know, lo tin bo. Ó dẹ̀ mọ̀ bọ́rùn yẹn ṣe tó bó ṣe àkàtẹ̀ sọ pé àwa tá fi bẹ́ẹ̀, you know, àwa mọ̀ bó ṣe relocator. But ẹ̀yin tó jẹ́ pé Naija 247, you know that the sun is too. No, mo insist. Olamide, you need to take something. Ilé ni ilé now. Look, èmi ibi báyìí àti ilé mi same thing ni. Tó bá gbọ́ ohun ilé, èyí náà ilé ni. Òun náà máa wá lé mi dále 2-3 days. So, bí mi ṣe máa ń ṣe wá lẹ́ nǹkan. Mi tẹ́ wọn pé mi ní bá bọ́ mọ́ bí tó máa fi kiss. Mo ṣe open tí mo ṣe lẹ́kùn ló ṣe bá mi bí báyìí. So ìwọ ló nílé, ìwọ gangan ni the original owner. In fact, tó bá jẹ́ mi lè mi bá ẹ, ìwọ ló yẹ kó bá bèrè bí ṣé mi fẹ́ drink. Ọ̀tọ̀rí pé ọ̀lù bá mi, èmi lè mi máa ṣe ẹ lálejò. So jẹ́ kí n bẹ̀ mú drink. Mo dẹ̀ wá wò pé tí Túnjí bá dé, I will eat, drink. No, we don't do that here. Give me 1 minute. Okay. In fact, ó yẹ kí ní kó wá mú fún rẹ̀ gan. Kitchen ọkọ ẹ̀ gan. Àlejò ni ẹ jẹ́ iṣẹ́ lálejò still. Olamide. Yeah. Here. Thank you. You will love it. Very chill, yeah? Vale. Very chill drink. Thank you. You like it, Abby? Of course. Yeah. Vale. Vale. Very good chill, Dada. Yeah. Olamide, ìyàwó ọ̀rẹ́ mi. Bẹ́lẹ̀. Èmi fẹ́ wọnú yàrá lọ. Ṣó yẹ so
You will enjoy her, right? Okay. Just do as you like, like I said. So, to bad day, so for me, right? Okay. Thank you. You're welcome. You're welcome. Sorry, I'm Peters. So, báwo wá ni show enjoy drink eh? Olamide, like show gbádùn drink tí mo fún ẹ. Àkútẹ́ ti mẹ́rùn. Àkútẹ́ ti mẹ́rùn. Téèyàn bá rí ejò kéèyàn kọ́kọ́ pa ẹ́ kó tó pa ejò. Ejò èwo ń bẹ? Ejò èwo ló ń sọ̀rọ̀ ẹ̀? Ṣé ejò eléyìí tí mo gbé síbẹ̀ yẹn tó gbà tán yányányányán ṣé òun ló ń sọ̀rọ̀ ẹ̀ ni àbí mi kankan? Because we understand. Wait, are you a virgin? No, ṣe virgin now. Mo gbé síbẹ̀ báyìí dùgbò ló ṣe kí wá ní what's the problem? Obìnrin pẹ̀lẹ́kùn egbére ẹ bá ń dùn ẹ máa ṣe menstrual cycle ẹ̀ẹ́kẹ́ ẹ máa wá dìfla ẹ̀ẹ́kẹ́ every time ike ignore. What's your problem? Are you a virgin? Stop pretending now. Mo ṣe pé wọn náà gbádùn ẹ ló ń ṣe ẹ. So torí pé mi ò kí ń ṣe virgin ló ṣe ṣe nǹkan tó ṣe yìí fún mi. You are wicked. You are evil. You are a traitor. What? I'm your friend's girlfriend. And you did this to me. Why are you sounding like my friend's girlfriend? Look, me now. Ọ̀rọ̀ yẹn nìyẹn. My friend's girlfriend. Ló ti parí ọ̀rọ̀ kí ló tó wá stress ara ẹ̀. Are you guys married? Ẹ ti fẹ́ra yín now. There will be ẹni tí o ti kú lọ́rọ̀ yìí méjèèjì o kò mọ kó tó máa pa àwọn ẹ̀ tí ẹ mọ̀ bóyá ẹ máa marry ara yín gan. You guys are just still cruising. So what's the problem with that? O kò tí ì dẹ̀ṣẹ̀ fún ẹ pé o sùn pẹ̀lú ọkùnrin mi until tó bá marry tó cheat even tó bá marry gan. And I believe pé nǹkan tí mo ṣe fún ẹ yìí ọ̀rẹ́ mi ní Túnjí kò tó bẹ́ẹ̀. He's a 2-minute boy. Àyẹ̀bẹ́ mo ń sanwó lé mo ń take care. I know him mo mọ iye gbàtà tí mo lọlé alágbo just for him to be better. Well, yeah, so yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ mi ní oore tí mo ṣe ẹ́ lónìí. Do you know anything about climax? Do you know anything about climax? Wọ́n rí ibẹ̀ yẹn fọwọ́ kàn, ó tutù ni, ó gbó bẹ́ẹ̀ ló dá omi sí, tí ó darí. Ń tọ́ pé. Ẹlẹ́dàá mi ni mo dá fún ẹ o. My God will judge you. Mo jẹ́ ń sọ nǹkan kan, mo lóore tí mo lè ṣe ẹ́, that is tó bá fẹ́ o. Àwa ì ní owó, èmi lówó, I have money. Gbogbo tọkọ ẹ bá ti ṣe fún ẹ láyé yìí àwa ẹni àwa láwa ń di oró ẹ ti fi ń dún ọmọ èmi lówó I can give you money. Name your price. How much? 10 million? No, talk. 20 million. I have money. I can even get you. In fact, see, talk and do me. I don't. Èmi ò ń fẹ́ nu ṣe ẹnu fún bó ṣe wọ́n ẹ̀. So let me just send you something. See, this is like my list account. See, I have. This is 20k. 20k dollars, all right? So, Timba 10 you're gonna say is even more than 20 million. Your people's currency.
So how far now? Do you have a domiciliary account or you want me to give you naira? So hell with you and your money. To hell with me and 20 million. Okay, no problem. Talk about today. Bami sọ fún pé mo wá o. And tó bá dé wẹ́ no, you are free to tell him whatever it is that happened between us. You see? Ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gbà ṣoṣo rẹ̀. Mo fọwọ́ lágbà lójú. Mo rí mi ní mọ́jèsí. Ká dá fún ẹ ká dá fún ọ̀rẹ́ rẹ o. Kí ni ìyàtọ̀ rẹ pẹ̀lẹ́rú? Ó pè wọ́n ní ẹrú. Ìfàbọ̀ bá ro kókó dé o. Ṣé bí wọ́n ní tá bá léni tá a bá ní a máa padà lẹ́yìn ẹni? Nígbà ilé fìfì pààyàn dànù. Pé mi lọ́mọ àná. Ó ní ẹbọ wọn ní kú ni o. Bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ wípé àwọn omidan méje yìí wọ́n ti kú tọ́mọ mi sì wà nínú wọn. Ifá máa sọ̀rọ̀ kó má tàmálẹ̀ kú. Kí ni wọ́n ń ṣe lórí ìtẹ́ bàbá? Èmi ìṣẹ́gbàkejì òòṣà. Èmi gángan lòòṣà. Ẹ ṣe wọ́n wúrọ̀ kan fi ṣàdá. Wọ́n ló gbé agbádá ṣe. Ogun máa ń bẹ lóde. Ẹ̀pà kò yí ká o. Wọ́n lágídí ẹlẹ́jọ́ ọ̀rọ̀ tẹ̀gbọ́n. Ẹ̀jẹ̀ dáadáa. Ọlọ́mọ ló láyé o. Àtàtà àpàgbọ́tò ìgbọ́tò. Orí wá fún wa lọ́mọ o. Ọmọ láṣọ láyé yìí o. Kind of society prioritizes pain and turmoil and struggle over something that can come with ease. Ọ̀ṣẹ́dé ní condition. Oúnjẹ òṣì òpọ̀. Bó bá ṣe mu wáìnì, láwọn máa mú gbogbo ẹ̀. Gbogbo tó yẹ kó lóbìnrin jẹ, ìfẹ́ kọ́ láboyún jẹ, gbogbo ẹ̀ pátá ló jẹ. Láti against the doctor's advice ní agídí yẹn máa ń dẹ̀ máa jẹ́ kó tẹ́ ni. Yes, agídí yẹn máa jẹ́ kó tẹ́ ni. Máa push ọmọ ẹ̀. The wife will suffer, she will labor a lot, and then your baby might be in danger. What is wrong? Olamide, o lè ṣe báyìí fún mi náà. Ojú mi àti ẹ̀ tó ṣe mẹ́rin so she tried to avoid me. Kí ló ṣẹlẹ̀? You've been avoiding me. What have I done wrong? I'm not avoiding you. What visible now? Visible to the blind and audible to the deaf that you don't want to see me around you. Ojú àti ṣe mẹ́rin sí mo tún gbẹ̀gbẹ́ mi kọjá. O ti fẹ́ kí mi. I've been busy with my studies. Come on, this same studies is down like just study láti wà tí mo ẹ̀ náà. Ṣé mo distracted? Am I calling you too much? Am I testing you too much? I can leave it to these things if you don't want it. You know what? Let me just be honest with you. Okay. Ṣé kò sọ fún ẹ ni? Sọ fún mi. Yeah. Ta ni ẹ? Bamidele. Sọ fún mi pé kí ni? Ọ̀rọ̀ tí ọjọ́ tó sọ wípé kémi àti ẹ pàdé nílé yín. Okay. Tí mo retí ẹ títí tó tètè dé. Okay. Bamidele offer me ní drink. Okay. Ó fi nǹkan sínú ẹ̀. Okay. And he raped me. Olamide Jire, tó bá ń wọ́nà láti break up pẹ̀lú mi, tó bá ń wọ́nà láti sọ fún mi kí mo ṣe, ọmọ bẹ́ẹ̀ kò rẹ̀ kó wá. You can come out straight to me and tell me, okay, bọ̀bọ̀ nǹkan tó ṣe fún mi lélẹ̀ tí mi ò like, and then apologize. They might try to break up with me now. I know it's not possible. Bamidele will never show up. But Bamidele is just me. Bamidele is like a brother to me. He's not even a friend anymore. We don't school me. We don't take care of me. Why don't you match up for me? Okay, my whole like Obìnrin for a fact. I can't dispute the fact that okay, all like Obìnrin, like my Gallivant. But then
girlfriend, possible now. So believe me. Oh, believe in God, someone's suffering. It's fine. I'm done. Máa fẹ́ pa ẹ́ lẹ́nu. Màá fẹ́ pa ẹ́. O ò lè rí draw. Á tẹ̀mọ̀ ẹnìyẹn. Máa wò mi máa score. Go! Wọ́n bí ẹ ìwọ mélòó lára ẹ̀. Wàá jẹ tó tẹ̀ ń bí lẹ́nu. Eléyìí tó wọ̀ yìí kò sẹ́ni tó máa yọ ẹ́. Gbàgbọ́n ìsọ̀gbọ́n. Àtiwọ́ àti tí Udo pick ẹnu yín same team ni. Ìwọ 5 ẹnu ẹ 6 tí Udo pick 7 ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta inú same box lẹ́jọ́ wa. Ìyẹn Chelsea náà. Máa wọrí jà. Ó yá jẹ́ ká máa wò. Ẹnu ó sọ fún pàdé ó sọ fún Jùwọ́n ó sọ fún òròyìn fún. Túnjí má gbẹ̀jẹ̀ o ṣáà máa wòran á jẹ mo yóò yà lẹ́nu. Ó yá. Kí ló ń ṣe páàdì yìí náà? Bí ọ̀pọ̀ náà kò jẹ̀ yẹn igbó rere ni. Kí ló ṣe páàdì lérú yìí máa ń parọ́ mọ́ àdé ẹ̀dọ̀ dídé. Àní ò jẹ́ kó mọ̀. Máa wò náà. Túnjí ò jẹ́ kó mọ̀ mú ẹ. Ó yá fún òṣè. Go! Ṣèbí mú gùn. Padà kí ló ṣe? Ó yá let's go ó ṣe. Ó yá ọ̀dà. Mo ní máa ní ẹ̀ pa. Ìwọ mélòó lára ẹ̀ Túnjí ò sọ fún ni wàá jẹ́ yó. Túnjí bọ̀bọ̀ kí ló ṣẹlẹ̀ adé ń gbé ẹ látàrí òtí ẹ̀ kí ló ṣe ẹ kí ló ń rò. Mi ti àwọn ẹ̀pẹ́ ń sọ yín tí náà. Actually mo kàn try to memorize nǹkan kan lórí mi ni. Òun memorize. Kò sí big deal. Pẹ̀lẹ́. Ta ló ní wọ̀n? Ṣé ń gbọ́? Wọ́n ní penalty. Abẹ́ jẹ́ máa bọ̀. Oya let's go. Let's go to 84. Ó ti máa sọ let's go to 84 billion. Èmi náà mo ṣì ń win. Oya fún jẹ́ go. Ọmọ. Na every day you come, you no go say make person keep change, you go dey collect am. Na keep change. Come, customer. Ẹ káàsán, àǹtí. Ṣàlàfíà lẹ wà. Ojú yín rè. Fine boy. Àwa nìyẹn. Fine boy malato. Àwa nìyẹn. Ó pọ̀. Ẹ kúṣẹ́. Ṣàjídẹ́ wa. Èyí tó jẹ́ usual àti mọ́ra yìí. Èmi gbé usual. Yeah, exactly. Ṣé yẹn náà ṣe tibí yẹn náà ló ń ṣe fún? No, mo ń béèrè ni. Infection and ṣe nǹkan tó ṣiṣẹ́ fún náà ni. Ẹ fún mi méjèèjì. Yeah, ẹ fún mi méjèèjì. Ó ti di méjì báyìí. Ẹ dákun ṣé ẹ fẹ́ fún yàn ni àbí kí n bèrè pé ta lẹ fẹ́ fún? Fún yọkẹ ẹ ṣe rí gbogbo aṣọ tá a bá rí lára eégún tí eégún ni mo kọ̀ pé kí n mú méjèèjì in case tí n bá lo eléyìí tán màá tún lè lò yẹn níjọ́ mi tí rẹ̀ bá fún èmi náà ni so I won't have to come back again next time for it. Èlò lẹ pé. Ẹjọ́ ṣé mo lè advice ẹ̀. Okay. Ṣé yóò mọ̀ pé self medication kò dára rárá ni? Ṣé mọ̀ ni? Ṣé mọ̀ pé ìgbà míì gan tí orí bá ń fọ yín ẹ lè máa fi oògùn orí fífọ́ máa fi wo inú rùn. Kó dáa kó bójú mu. Self medication kò ṣe rí immune system wa ó máa contaminate ẹ̀ like ó máa bàjẹ́. Fine boy dẹ̀ ní mi dẹ̀ ní fẹ́ káwọ́ yín bàjẹ́. Mo understand. Àbíkẹ́ ẹni sùn. Ẹ mọ̀ lọ rọ́bà. Rọ́bà kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Condom yẹn ṣèwọ́bìnrin yẹn iná mọ̀ pé kò ń fi bẹ́ẹ̀ dùn èmi láìkẹ́ ní àwọ̀ sáwọ̀. Kò sí wàhálà èmi ó gbà yín mọ̀ pé kẹ́ máa lò ó dára púpọ̀ torí kò jẹ́ kéèyàn kó àrùn gonorrhea. Ṣé rí tẹ́ bá ń protect ara yín fún infection fún àǹfààní ara yín ni advice tèmi ní fún yín nìyẹn. Well it's okay ẹ ṣe màá take to advice yín
Mo appreciate. Ṣé iye tẹ́ máa ń ra yẹn náà? Bẹ́ẹ̀ni. But méjì lélẹ̀ àbí? Méjì. Times 2. Hello dear. Hello ma. Báwo ni? Mọ́mí ṣàlàáfíà lẹ wà. A dúpẹ́ fún Mọ́mí mo ní kí n sọ fún yín pé ẹ máa ní láti send owó sí mi o. Because as I am right now, mo broke. So mo need owó. Ẹ send owó sí mi. Ìgbà wo ni o ṣe send owó sí ẹ? Ìwọ ọmọ yìí. Kí ló dé gbogbo ìgbà owó? Owó tí mo ná fún ẹ báwo ló ṣe náwó ní school? Because ọ̀rọ̀ ẹ ò yé mi mọ́ o. Ẹ wo gbogbo nǹkan tẹ́ ń pè lówó yẹn mọ́ mi. Kì í ṣòwò. In fact, mo tún ti fi àwọn personal savings tèmi gan tún ṣàwọn nǹkan kan. Mo broke mọ́ mi, ẹ send owó sí mi. Ẹ̀rù ọmọ yìí ń bà mí o. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Gbogbo ìgbà owó. Ìgbà wo ni mo yìí send 100,000 sí ẹ? Kò tí tó 3 days. Kí ló ṣẹlẹ̀? Mọ́mí, táìmù ìgbà tẹ́yìn kàwé kọ́ ni ìwé tá ń kà ń sìn. Ìwé talábídí tẹ́yìn kà yẹn ó yàtọ̀ sí ìtawà ń kà ń sìn. Ìwé táwa ń kà ń sìn exclusive ni. Ẹ dẹ̀ mọ̀ how expensive it is. Ṣé ẹ fẹ́ kí n ní quality education ni? Okay, ibi tó bá yẹ kí n ti ná 100k kí máa ná 10k àbí kí máa manage. Ṣèborí mi á kú màá dẹ̀ máa bọ̀ nílé pẹ̀lú lower class. Dẹ̀ faramọ́ ó ṣe wá le tó yẹn. Okay o. Mo ti gbọ́. Kò sí problem. That's my mom. Ẹ ṣe bí 200,000 naira ni. Má worry. Mo máa send ẹ sí. Tí má dẹ̀ ti send ẹ sí ẹ ń sìn. Ṣó gbọ́ mi? Lẹ́yìn owó tí máa ń fún ẹ monthly nìkan lókù tí máa fún ẹ. Tí semester yìí máa fi parí. Má béèrè anything lọ́wọ́ mi mọ́. Ṣó gbọ́ mi? Thank you so much. That's why I love you, Mom. Yeah. I love you too. Nǹkan tó fi máa ń wí mọ́lẹ̀ náà nìyẹn. Ṣá má béèrè lọ́wọ́ mi mọ́. Ṣó ti gbọ́? Mọ́mí ẹ gbàgbé. Mi spend anyhow. Má worry. Thank you. Yes, ma. Mọ́mí, wọ́n máa ṣé kí n máa náwó ni? Ẹ̀mọ́ ìtọ́ ń ta Prada. Bamidele, ààrẹ ti pọ̀ jù. Mo yìí sẹ́yìn owó sí níjọ́ Tuesday. Èdè ni tọ́ọ̀sì ó tún ti ń béèrè 200,000. Handout náà ni. Ó lágbára o. Kémi gò ní padà sí school báyìí. Kí ká tiẹ̀ mọ nǹkan tó wà ń bẹ̀. Shuttles yìí kí ló kọ́ wọ́n scarce báyìí. Ọ̀sẹ̀ yìí ni wọ́n jẹ́ kí n pẹ́ báyìí o. Last week náà bá ṣe dúró ká tó rí wọn náà. Wo bí mo fẹ́ pass course lecturer side òun ni problem kan tí mo ní láyé mi bí mo ṣe wà. Why? Now, because iṣẹ́ máa yẹn ó le ju nǹkan tí wọ́n gan fúnra rẹ̀ lérò lọ. Ṣé wo wọ̀ kó le ni? Iṣẹ́ ò le. Yes, kò le. Okay, ṣé mo nǹkan ẹ má worry tá bá ti dé hostel lálẹ́ anything tẹ́ bá find difficult nínú àwọn iṣẹ́ ẹ fi hàn mí máa put yín through kò really le bẹ́ẹ̀ yẹn. Oh, mean it. I mean it. Gbogbo ẹ ló difficult fẹ́ mi o. Kò difficult. Kò difficult. Then I'll put you guys through. Ọ̀dọ̀ ẹ máa dáná fún mi. Tó bá kún jẹ nìyẹn ló kéré jù. Ẹ máa dáná fún mi. Tí mo lọ rọ̀. Wà á jẹ wọ́n sùn ẹ lálẹ́. Ṣé nígbà làwọn fẹ́ sùn sí báyìí náà? Ṣé èyí mi o? Where are these people? Wọ́n lè wait láti dé ilé o. Babes, hi, how you doing? Hello. Ṣé wà pa? What are you girls doing here? Kí lẹ̀ ń dúró ṣe ń bí? Actually, I'm just the motor. Mọ́tò? Ẹ̀mí gbé mọ́tò ní bàjẹ́ mẹkáníìkì gbé. No, actually, I'm doing the campus shuttle. So. Beautiful girls like you do the Korope. You don't do that to yourselves. No, not Korope. That's Korope. Right. Okay, it's okay. That's but you guys are going to your hostel. Yes. Very close to my house. Let me just drop you guys up in. Don't bother. Thank you. We are not interested. What do you mean? Okay, I'm not interested. Tell you I'm interested in Wale.
Don't be deceived by the cool weather. I'm supposed to come in my house. How is that your business? Thank you. We're good. I am good. Tell you about law, like I said, okay. I'm not going. Àwọn náà nílé lọ sí ìsòlò àjọ máa ń rìn. We are so sorry. For you? Yeah. Thanks for the offer. Kí ló wá ń ṣẹlẹ̀ báyìí? Kí ló ń dá àwọn gbogbo ìdúró báyìí lórí ọ̀nà? Mi ti ń pẹ́ ẹ̀. Hello. Sorry. Hello. Hi. I am Bamidele, of course. I know you. Oh, yeah, of course. Mo mọ̀ pé mo kà ní nínú school. Mo expect kó rí bẹ́ẹ̀. Actually, mo ti máa ń rí ẹ tó máa ń kọjá, you know, and mo ti máa ń wonder who is this beautiful babe? Who is this angel? Who is this amazing person? Kò sígbà tó lè kọjá tí afẹ́fẹ́ àlàáfíà àtafẹ́fẹ́ ọ̀tún ìfẹ́ sí mi. Look at that. Mo kàn dúró dá àwọn ọ̀rẹ́ mi ni o. Kàn dé olóyè tó kọjá ẹ̀. So it means that it's a sign pé nǹkan kan Ọlọ́run rí ìfẹ́ kọ wá papọ̀. Fikayo, jọ̀ọ́ ṣe tèmi náà, Fikayo. I love you from the bottom of my heart. Mo nífẹ̀ẹ́ gangan ni o. Yeah, and see, tèmi ń gbé bọ̀ yìí yàtọ̀ sáwọn tó ti pàdé rí. Because èmi lówó. I have money. Let me spoil you with my money. Jẹ́ kí n bà ẹ́ jẹ́. Bá mi náwó mi ò rí èèyàn tó máa bá mi ná. Just sọ pé nǹkan ti di tèmi kó wá nǹkan tó máa ṣẹlẹ̀. I love you so much, Fikayo. Please. Ṣé o máa ṣe orí burúkú? Ṣé o ya wèrè? Ta ni kó jẹ́ girlfriend yẹn? Ṣé wàá já tó jẹ́ pé àti èèyàn àtẹranko gbogbo èèyàn ló kàn bá sùn? Mi ì rò pé ó yẹ pé ṣá. Wàhálà tiẹ̀ nìyẹn ṣé wọn kọ́ láyé ẹ̀ tó máa fi wọlé Ọlọ́run tó máa fi kú tó bá tún stop mi bá mi sọ olóòrò ṣì báyìí. Wàhálà ìwà lígun ẹgbẹ́ ṣépè olórí gbogbo àṣírí. Fikayo, is what? Hi. Ẹ kò sí wàhálà. Tí ẹṣin bá dá ni, a máa ń tún kọ. Ẹ kò ṣàkọlọ sọ́tún ṣàkọlọ sósì. Before you know, a kó sí wa lọ́wọ́ ńjọ́ kan náà. Àgọ́ wa náà ló máa dádì ẹgbẹ́. Gbogbo ṣàkárà yẹn àwọn tó ṣe ju tiẹ̀ lọ lánàá. Ice cream láfọ̀rọ̀ wọn ṣe aláwọn ni. It's a matter of the but kí ló dé táwọn ilé nǹkan náà já mi dúró. Tó bá yẹ God. Wọ́n tọrọ wọ́n máa nírò àwọn ọ̀rẹ́ bíi Dre bí àwọn bíi Dre. Bamidele, ó sọ pé ó fẹ́ rí mi, ṣé kò sí? But what's up with the face? Kí ló ṣe ẹ́ ṣe Anija ti tẹ́lẹ̀ ni? Why are you giving me body language? Ṣọ́rọ̀ ló fẹ́ sọ, àbójú mi ló wá wò. Go straight to the point. I am here. Okay. Olami, I need your help. My help? Yeah. I don't understand. What can I do for you? Má worry. Fún mi ní 1 minute. Okay. 1, 2, 3. In fact, no. Jire. Iṣẹ́ àwọn ṣe fún ẹ tó fún mi gift. What do you want me to do with this? I can't remember rendering any service to you. Kí ni mo ṣe fún ẹ tó rẹ̀bù fún mi? Mi ò ṣe anything fún ẹ now. Besides, mi ò kí ń ṣe dispatch, so of course o lè rán mi pé kí n bẹ deliver. What's up? What's with the gift? Okay. Sorry. Wàá rí pé mo sọ lẹ́ǹkan tó mo need help ẹ. Yeah. Sorry nǹkan tó wà ń bẹ̀. Mo fẹ́ kó bá mi gbé fọ́rẹ̀ Fikayo mi. Because I don't know. Mo ti fall in love pẹ̀lú Fikayo and I've tried my best to find a way to control myself.
not to do so, but I find it difficult. It means that I'm in love with her. And I've tried my best. And she will pay. Tó bá ń pọ̀rọ̀ Fikayo ní kọ́kọ́ gba gift ẹ̀ náà. Wo bó ṣe wò mí, nǹkan tó bá ti le ju ọ̀gẹ̀dẹ̀ lọ, mi ò kí ń jẹ. We all know you are a player. Okay, kí n bẹ́ẹ̀ bọ́ọ̀rẹ́ mi sọ̀rọ̀ nísìnyí, kó jí ìtọ̀rẹ́ mi, kó bá sùn tán kó gbàgbé ẹ̀, mi ò lè gbé fún òun. Pẹ̀lú mi, gbogbo wa pátápátá la ní past. Ìwọ gan náà ní tiẹ̀. Mi ò dẹ̀ ní judge ẹ by your past. You get it? Mo ti di ẹ̀dá tuntun. Yeah, and look at me. Mo pé lọ́jọ́ kan, èmi náà fẹ́ settle down. So, ṣé ta ni mo wá fẹ́ settle pẹ̀lú? I have to look for somebody that I love from the bottom of my heart. So, ni mo ṣe wò pé kí n bá ẹ sọ̀rọ̀, kó bá mi bá sọ̀rọ̀ pẹ̀lú these expensive gifts. Oh God. Jọ̀ọ́ má bínú, ṣé ẹnu ẹ mo ti wá nǹkan tó sọ nísìn? Yeah. Ẹnu ẹ ló ti jáde. Bamidele of all people. Well, let me pretend like I believe you. Gbé wá. Mi ò ní disappointed. Má fún ẹ ní benefit of doubt. Tí n bá gbé gift fọ́rẹ́ mi tó bá fall in love pẹ̀lú ẹ tó bá lọ ṣe yàmàyàmà, wàá gbòòrò gbọ́. Wá jẹ́ sọ nǹkan fún ẹ. Pé o kò tiẹ̀ tí fall in love. Pé o kàn tiẹ̀ kọ́kọ́ agree láti bá mi bá sọ̀rọ̀. Ó pe ẹyẹn náà ló ṣe. Of course. Ohun mo ṣe ń lò. Wàá gbọ́ látọ̀dọ̀ mi. Don't play. Mama expect ẹ o. Gege. My sweetheart. Má bínú sí mi now. Oh. Babe. There's nothing. They feel látàárọ̀. Má bínú. I'm sorry. I was with someone. Mo bá yàn sọ̀rọ̀ ni. Oh, so the person is more important than I am. Bó dáadáa. Owó máa wà nù ẹ̀. Ká ló fẹ́ yìí? Guess who? Bamidele. Which Bamidele? Same Bamidele now. Tunji's friend. Is he only one Bamidele we have in this school? Abi is only one Tunji we have in this school? Alright, popular Bamidele, the playboy. Oh, bó ló sọ? Mo kàn mú ẹ ṣeré tẹ́lẹ̀ ni. Àánú ẹ ṣe mí. Bó ṣe gbé jáde. Gift tó fún ẹ. Everything ló máa sọ fún everybody. They play. Jẹ́ kí n sòótọ́ fún ẹ. Bamidele ti change. Kò kí ṣe Bamidele tẹ́ mọ̀ lánàá ló fún mi ní gift yìí. He's a changed person. My dear, the only thing constant in life is change. Ó ti change. Ọ̀rẹ́ mi, ó lè get ẹ báyìí. You kò lè sweet talk ẹ báyìí. Wàláì tó fẹ́ bẹ́ẹ̀ sùn ni o. Ó lè ro kó já ni. Padà get ọ̀rẹ́ mi. Wo, ó ní láti rí bó ṣe ń gbọ́n ìgbà tó gbé fún mi. It was so emotional. Àánú ẹ̀gbọ́n ṣe mí pé love to trap bọ̀bọ̀ yẹn. Love. Èèyàn ń pe love fún ẹ kó bá lè wọnú pàǹtì ẹ kó bá lè wo everything. Àánú ẹ ṣe mí màá tán rẹ. O gift tó wò yìí. Ó ní kí n mú fún yàn. Yeah. The gift is yours. The gift is mine. Yeah. Ṣé o ṣì èrè? Ṣé ìméjì ṣé ìmàwọ̀ òbí? Ṣé o yá wèrè ni èkó yé èèyàn fún ẹ́ gift pé kó wá mú fún mi wọ́n náà lè gbé bọ̀. Kó ṣì dànù jàre. Oh, kí farabalẹ̀ kọ́ tí mi ò like nípa ẹ̀ nìyẹn. This guy is in love with you. I can see it. I can feel it. Wàláì ó ṣe mí bí kí n mú ẹ bí kí n yí ẹ lórí ṣó ya wèrè. I know sir Bamidele gave you gift one of them move but them boy is for you. Wèrè ń bá ẹ fà. Máa farabalẹ̀. Máa farabalẹ̀ tí wàá kí n ṣe wípé kò like mi ìwọ ló like máa ti hàn. Máa farabalẹ̀. Ọ̀rẹ́ mi mo dá ṣe wo free of charge mi ò ní ìdájọ́. Oya are you mad? Like calm down. Are you getting? No, you must be very stupid. Ẹ jẹ́ kí èmi kò ń tèmi. Akọ ẹ ti pọ̀ jù, a máa ń sọ fún ẹ. I'm going to the room. Mọ́lá ẹ nìyẹn. Ṣé mo yóò yá mi? Wọ́n ní o gbé gift wá fún mi, wọ́n náà dẹ̀ gbé gift bọ̀. Bamidele, that playboy. Fikayo, what's up? Kí ló ṣẹlẹ̀? Mo ti wẹ̀ ní class tẹ́lẹ̀, wọ́n sọ pé o were very close to the library. Yeah, mo gba tẹ́gùn bí báyìí.
On battle about some double carry. We shall pay for Uguale. Yeah, we'll give it to you. We'll give it to you. Ah, sure, Papa. Okay. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé mo fẹ́ rí ẹ fún nǹkan kékeré. Ṣé kò sí chance? Kó má bàa sí náà ni. Okay. Yeah, aṣọ mo mọ̀ pé èmi àti ẹ̀ really close. Yeah, but then mi lè rí nǹkan tó máa pẹ́ lára kí n má sọ fún ẹ. Nígbà tí èmi náà jẹ́ kaná ni. Ó lè tó yẹn ni. No, kì í kàn ṣe pé ó bí lè. But àmì mi fẹ́ kó fọ́ fún. Nítorí ẹ̀ mo fẹ́ prepare mind fún. Okay. Ó mọ̀ ọ̀rẹ́ mi Bamidele. That nuisance. That playboy. Easy. So one of my good nuisance. Yeah. Okay, playboy. Okay, yeah. To my point. Shall we very soon I will ask her out. Like I propose a statement we could check girlfriend. But please do not fall for it. Because motive or rara. Can me check girlfriend? Nígbà tí ó sì mí. You must be mad. No. Kò sọ̀rọ̀ báyìí ni o. Ṣé mo ó máa sugar coat ẹ ó máa ní bó ṣe máa sọ. But one thing we have to come on ni pé o gbọ́dọ̀ dá lóhùn because ó ti place bet lé lórí. Yes, ó bet pé o máa bá ẹ ní sex. Nǹkan méjì péré ló fẹ́ wá ṣe. Ó fẹ́ wá ní sex pẹ̀lú ẹ̀ kó dẹ̀ wí ìbéèrè tẹ̀. That's all. Is that guy actually okay? Like, ó feel pé every girl no campus ló ń call it basun. Like, èmi ju àwọn sàwáwò ẹ̀. No. Sure. On gets getting wrong. Yeah, sure. Gbogbo àwọn obìnrin tó ti ever ask out, tó ti ever bá ní nǹkan, tó jilt, tó disappoint. Gbogbo bá tábọ̀ ni máa ń feel in the first place wọ́n lè lè. Wọ́n máa ní ẹ̀ kò lè wá bá mi kí n dá lóhùn, kò tí ẹ̀ lọ bá mi sọ̀rọ̀ gan, kí n fún attention. But then that guy is smart. Àti tó bá sugar coat gbogbo kí ni tó bẹ̀ sí ń tòsí ẹ lórí, gbogbo wa bẹ̀ sí ń bá ẹ pé this guy is nice. I like this guy. I feel so comfortable around this guy. Wà á dẹ̀ wọ́ṣẹ́ yẹn bọ̀ ìmọ̀ wá prepare mind ẹ̀ sílẹ̀ fún. Tí bọ̀bọ̀ yìí tó bá bá mi o, kò sí reason kankan ní ayé tí màá ṣe gbà fún. Ṣé ìwọ gan wà okay? Like kò yé mi, ìwọ náà rí mi tán, ó fi pé mo máa gbà fún rẹ̀. Jọ kó máa bọ̀, á bá mi náà lé. Ṣé wàá bínú lọ ni? Jẹ́ ká máa wò bó ṣe máa ṣe ń sìn. A máa ṣe bẹ́ẹ̀ pé òun nìkan lọ́lọ́run gbà fún ẹ̀kọ́ nìkan ló ń dá wà ní kámpọ́ọ̀sì gbogbo obìnrin lọ́wọ́ máa tójú bọ̀ àtẹ́lẹ́ta láì gbogbo ẹ̀ lọ́wọ́ máa déètì kiri. Mo sọ pé pàṣẹ ilé jẹ́ ẹ̀sìn báyìí. Láti mọ̀ next plan àwọn ẹni ọ̀dà obìnrin àti báyìí náà jà. Àbọ̀ Fikayo! No. Mi ò fẹ́ sẹ́. Wá tẹ̀ ṣe kí n tẹ̀ ṣe láǹgì. Mi ò fẹ́ ọ̀sìn kan tó fẹ́ fi hàn mí yẹn. Tójú mi bá ti bà máa mẹ́nu débẹ̀. Ó dẹ̀ mọ̀ ọ̀rọ̀ ẹ̀. Ó mọ̀ pé ọmọ ẹ̀rọ ẹ̀ tó fẹ́ fẹ́ ló fẹ́ bá mi hàn mí yẹn o. You want the pressure. Okay, ṣé kí n fẹ́ rí ẹ̀ tó fẹ́ fẹ́ sí? Why you wan come show me? If you show me, àfi èmi ò mara lé. Okay. O mara oko. Èmi ò mara lé mi, mara oko. Oh, look at my babe. My babe. Your babe. Wọ́n jẹ́ bọ́ọ̀lù ẹ̀mẹ̀. Bọ́bọ́ yìí, kí ló yẹ tó máa ń tanra ẹ̀? No, kò tó sọ̀rọ̀. See, I need to clear something. Because what I pay because say I don dey do friendship with Juwon, himself don dey feel like say him dey my level. Baba, we no dey the same level. No go get am wrong o. Forget say we dey this school together. You understand? Na me decide say I wan come this school. My papa fit send me go Harvard. I swear to God, all my brothers dey Harvard. But because him come dey here now, we dey do friend. You know say friendship get keda. Why you dey feel like say you dey part? But want this guy o. Say no, say Juwon dey whine me. You see the way he dey follow me talk say man tora me. Who you think say you be sef? No be your friend, no follow you talk. Friendship get keda, bro. You know what? Ọ̀rẹ́ ni wá. Àdèlè máa bára wa rìn báyìí. Ká má lè bára wa sọ̀tọ̀ ọ̀rọ̀. Ọmọ ilé tó fẹ́ lọ báyìí. Orí mi epo kò fẹ́ gbé sàárà ẹ̀, kò fẹ́ gbé kọjá mọ́ṣáláṣí o. Yes, because ọmọ yìí tí wọ́n ń wò yìí o, tẹ́mi ń wò yìí, kò lè kúrò ọkùnrin ìṣẹ́ báyìí jẹ. Gbogbo o ti cast ní campus, o ní record, everybody ló mọ̀. Juwon, ó dà pé mo ń ṣe mistake. Ẹjọ́ tí ẹni mo fi sọ̀rọ̀ nǹkan. Now I think I need to switch it.
wà ní láti kìlọ̀ fún boy òun is the stupid one actually because òun dúdúdúdú káti assume pé lóòótọ́ ló jẹ́ pé bọ́mọ yẹn ṣe rí náà nìyẹn pé mo ní record ṣẹ́nu tún jùlọ yẹ kí n ti máa gbọ́ so bó ṣe máa sọ́ǹtà náà nìyẹn has there ever been any girl in this campus tí mo náwó sọ́ọ̀ mi ò tó money dey bro swag dey na wetin woman wan chop this one na my babe body oya ma shock yin ma mọ wọn debi I tell you say person na my babe. jẹ́ kó lọ. ó rẹ̀ kí kẹ́yìn ìwọlé torí ọlọ́. bọ́ láti àti mo. jẹ́ kó lọ. I go carry this babe come here now. òun débi tì. ó wá bíbá etí. jẹ́ kó lọ. oya ṣé mo kò fẹ́ gba 2022 car kan máa gba mọ́tò ẹ̀ lọ́wọ́ ẹ̀. ó wà ń bí o weakness ó ṣojú ẹ o. mi iṣẹ́ bó ṣọ́ máa gbà o. dúró. bá wa gé oṣù gé a. ok mo gé. mo fi ọlọ́run búra tí mi bá ti gbà lọ́wọ́ ẹ̀ wọ́n máa dá àmọ́ nu kámpọ̀sì. ó máa lọ lóòótọ́. má bàa gé wọ́n máa dá àmọ́ nu kámpọ̀sì. 100 level kò lè lè wá 400 ló wà. filẹ̀ o máa tó tẹ́ bọ̀ filẹ̀. ṣé o mọ ọmọ yẹn ni. kọ̀ọ̀kan tí ó ń surprise mi pé ó dẹ̀ pé o rò pé 100 level lọ́mọ yẹn wà. fẹ́lá yé lọ́wọ́ ó máa ti gbọ́ rẹ́kọ̀dì ẹ̀ náà. jẹ́ kó lọ kó tẹ́ bọ̀. báwo ni wọ́n máa yẹn ṣe describe ẹ̀ wọ́n máa ṣe describe population. What's up, babe? What's up? How you doing? Fine. Say, tell me low now. Fine. So, what is a beautiful girl like you doing all alone, seated here? All alone? Why? Kí ló ṣe? Why to Dajuko? I feel like, look at us. Kí ló tó joy one bẹ́ẹ̀? Jọ wọ́n jà lékejì ṣe kan. Kí n tiẹ̀? Ṣé mo ìjókòó yìí báyìí? Ṣé ojú mi fọ́ mi rí yín lọ́kàn ni? Mo ìjókòó yìí tí mo ní peace of mind mi ò láìkí ẹ báyìí. Mo ní ẹ lára báyìí. Kí ló dé tó mú gbogbo ẹ kọ̀kọ̀kọ̀ báyìí? Ká ti sọ pé látọ̀ nǹkan yẹn á jìnnà sí ẹ. Kò jẹ́ kó lè gbóòórùn ọ̀la. Ṣé sì tí mo súnmọ́ ẹ ṣe ó tún gbóòórùn ọ̀la ni? Kí ló ṣe ẹ? Farayọ́lá now come sit with us káàjọ wà papọ̀. So that you don't kódà kóbìnrin máa dá jókòó. In fact, kódà kóbìnrin máa dá ṣe kankan nu ayé. Wọ́n máa sọ ẹlẹ́nu wá pé ẹ lájẹ o. Are you a witch? Wàláì mo ṣe gbà kan ṣe ẹ. Mi rò pé àwọn òbí ẹ wọ́n gbàdúrà lọ́jọ́ tó bí ẹ. Torí kò yé mi, ó sì máa ń kọjá ìyẹn náà. Bọ̀bọ̀ òfin, ó máa lọ tẹ́ni. Kí o dá jókòó, kó máa ṣe ilé ayé ẹ kó pè ẹ, but bí kó máa pop nose, kó máa dá sí nǹkan tó pè ẹ sí. Ṣé ò lórí tó ń rò ni? Wá, jẹ́ wá kìlọ̀ fún ẹ. Láyéláyé ẹ, tó bá ti rí mi lọ́ọ̀kan tí bá ti ń bọ̀, kó gba left. Tí bá gba right, kó gba left. Mi ò gbọdọ̀ rí ẹ, má kọlù mi o, kó má kọjá ìyẹ́, tóró ti ń kọjá ìyẹ́ báyìí. Mo ti ń kọjá ẹ̀. Aṣọ́bùkù wá jẹun, olọ́jọ́ wọnú. Ṣé a béèrè epo lọ́wọ́ ẹ̀ ni àbí a ní kó mú owó wá ta fẹ́ fi ṣe? I was even thinking you are a foreigner. Ṣé Yorùbá ni ẹ? Ká dá fún ẹ, ká dá fún àwọn tó bí ẹ. Ọ̀rẹ́ ò yàtọ̀ sí olóṣì tó ń ṣe pé fẹ́ tó wà ní mọ́tò ń gbà tó tómi sí lára tó yẹ kó gbàdúrà ká dá fèmí ní status tí mo wà yìí. No worry. Olórí burúkú lọmọ yìí. Olórí burúkú ayé àtọ̀run ni bọ̀bọ̀ yìí. Ọmọ ọlọ́dún yẹra wò sọ pé fọ́. Ẹja máa lọ. Ó ti dé bítọ̀ rẹ̀ di, ó fẹ́ wọlé. Ó fẹ́ wá jókòó ni o. Kò mú wa lóde play. Ó fẹ́ wá jókòó. Bro, stop am. No vex. Mo rò pé ó ti jókòó. Bro, stop am. Ló ti jókòó 2022 Bí àti lọ́wọ́ polish your papa sẹ́, ó ti yà wí. Ṣọ̀wọ́n pé wọ́n bójú ọ̀rọ̀ àti àgọ́. Ṣọ̀wọ́n pé ọ̀wọ́ ẹ̀ stupid. First thing tó yẹ kí n ṣe ni pé 2022 mọ́tò tó fẹ́ gbà lọ́wọ́ mi yẹn, ó yẹ kí n àkúrà ẹ̀ tó gbé sí kí ló yẹ kí n gbà lọ́wọ́. Who is there?
Àlejò love by you. I'm okay. Ṣé Fikayo sí? Fikayo sílé máa bọ̀. Wá jókòó jàre. Bamidele. My sure nigga, gbà síbẹ̀. How are you? Good or bad? You can say that again. Wo, má dẹ̀ bínú ọjọ́. Má bínú. Ṣé mo pé ọ̀rẹ́ mi mo ti sọ fún ẹ láti ilẹ̀, she is very stubborn. Stubborn. Well, but then, if I may ask, báwo ni wọ́n ṣe gbọ́? Because I'm surprised, báwo ló ṣe gbọ́? Ṣé máa ṣọ̀ṣà lódò kí làbẹ̀làbẹ̀ máa mọ̀ ni? Òun náà ló délé wá sọ fún mi. For real? Oh girl, in fact, it's a memorable day. I don't even know how to think about it. But it's fine, Shomo. Ẹ̀yin obìnrin, ìran obìnrin ló máa ń ṣakọ, ẹ̀yin lẹ lakọ. Jẹ́ o ṣe, èmi ti fi ṣoṣù, mo ti fi kíra. You understand? So, nǹkan tó kàn kún sí ni pé kí wọ́n túnbọ̀ máa bá mi bá sọ, má jẹ́ kó sú ẹ. Jọ̀tò ìwọ lẹ́yìn jú mi lọ́dọ̀ ẹ̀. So máa bá mi bá sọ ọ̀fun náà fún, má fún ní breathing space. Kò jẹ́ ń gbádùn lóbìnrin máa ń gbà fún. Tell me more about it. Jẹ́ kí n sọ fún ẹ. Mo ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ pé o ò fi ṣèbínú. O dẹ̀ understand. Mo dẹ̀ mọ̀ wípé wọ́n fún ara ẹ̀ gan. You still like her, don't you? Of course. I know you do. Like ọmọ yẹn gan. Jọ̀ọ́nà, mo rò nǹkan kan. Nǹkan mo gbàdúrà pé kò work. Kí ni? I bet it's coming up, I think, next month. So nǹkan tí mo rò ni wípé ká farabalẹ̀, ká plan surprise fún. Nothing too elaborate. Are you sure? No, Sherry, towards him, I'm not got a problem. Okay. Obviously, you know there is money. I don't even want to start sounding proud now, but you know that I have the money. Yeah. But I'm just thinking, will it not turn out the same way? No, she will not come and embarrass me. Tó tún padà sẹ́yìn ni. Ṣebí wo náà ló sọ wípé kò jẹ́ ń gbádùn lóbìnrin gbà fún. Let's do something small, not too elaborate. She would love it. I like her now. Okay, like ìwọ ni o súnmọ́ ju èmi lọ, o dẹ̀ mọ̀ ju mi lọ. I just want to be rest assured pé there is not going to be any problem. Tábà tí mo pé kò lè sí problem, of course, I will work on it and I'll feed you back. You trust me now, there won't be any problem. When should I be expecting your call? Today, tomorrow? Soon. I trust just you. Don't worry. I trust you. Ṣàngó! Olúkòso! Àkàtà yẹ́rìyẹ́rì ọkọ̀ ya. Mo fẹ́ jókòó sórí àpèrè tí kábíyèsí wà yìí. Ó ní kémi ó kúrò lórí ìtẹ́ fún àbí ká dàlú sí méjì. Kò gbọ́dọ̀ hún mi o. Ó fẹ́ jẹjọ ní nǹkan lọ́rọ̀ nìyẹn. Wọ́n jẹ ju gbogbo yín lọ. Wọ́n lórí ìtẹ́ bàbá rẹ ni mo fẹ́. Ìtẹ́ bàbá mi lórí ipá àtayọ àgbáyé. Ọfà bá ọ ni. Ọjẹ́ sọ́ra ṣe kó o mọ̀ bá kàn dínú yọ. N tó ń ṣe kó o ṣọ́ra. Lọ fọkàn rẹ balẹ̀. Ajọ́ òdìgbò kẹ́yìn ẹ̀ka. Mímí ẹ̀ṣẹ́ rà mú bọ́rí ẹ̀ka la máa gbọ́. Mímí ẹ̀ṣẹ́ rà mú díẹ̀ lókun. Mo túyágbá mo wọlé. Kolo tá a sùn máa já lọ́rùn làbúrò mi. Ikú tí ń pojú gbà ẹ̀ ni. Òwe ní máa pa fún ni. Ẹ̀yin ọ̀ṣẹ̀ṣẹ̀ máa kú. Tí o mọ̀ pé àwọn lè fún ọ ní iná ni. Àjòjì ibo nílẹ̀ jùlẹ̀. Bó o bá tún wá jẹ́ kí irú ẹ̀ ó tún ṣẹlẹ̀, á tún wọn lè fún ọ lókè rere. Gbogbo ohun tí mo jogún lọ́wọ́ àwọn bàbá mi sì ń bẹ lágbára mi o. Àárọ̀ òsì òyà ó yẹ kó fún un lágbo. Wọ́n wá ọmọ mi ẹlẹ́ẹ̀mẹ́ ní ọkọ ọmọ mi ẹ wá jáde lónìí kí lè tó sùn. Èèyàn méje ni mo fẹ́ pa.